gbogbo tí àwọn ọ̀rọ̀ aṣọ látàrọ̀ tí ó bá ti ìgbà tó bá dé kó wá sọ̀rọ̀ àbá àti ẹ̀ náà sọ tí ò ga nípẹ̀. àmọ́ owó tí àwọn aṣọ látàrọ̀ yẹn ìbí wá fẹ́ àwọn tẹ́lẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ lé ìgbé kámẹ́rà òkè kan gbogbo tí àwọn aṣọ látàrọ̀ yẹn fírèsì kẹ́mẹ́ lè ní palẹ̀ kọ́ wá fún tí wọ́n bá wá sọ̀rọ̀ lórí ẹ̀ màá fi kó tí wọ́n yóò wá yẹ àná. wọ́n bá ní ká ní sọ̀rọ̀ lórí òun lọ́wọ́ kéwù kan tó tó àfa rẹ̀ tó ju àfa rẹ̀ lọ. Gbogbo èèyàn máa ń pẹ́ ẹ sọ ẹgbẹ́ èmi ò rẹ́ yàn. Ṣùgbọ́n tí wọ́n bá ti kéwù tí wọ́n bá jẹ́ àfa tó bá jẹ́ pé mẹ́nu oríire kó jẹ́ pé àwọn náà ló mọ̀ ní gbogbo ọmọ kéwù rẹ̀ lọ́mọ kéwù tó ní jù ọ lọ ó ráyé wá láàfà o. Ṣé òṣùgbùlù lọ́mọ kéwù kan? Definition ṣé òṣùgbùlù nìyẹn? Àfa kan tó jọ ọmọ kéwù tó ju àfa rẹ̀ lọ. Lójú àfa rẹ̀ ó lo àfa àgbà tá àfa rẹ̀ náà lè lo àfa àgbà. Bàtà àfa rẹ̀ tí wàá kú tán ó tún wá lo àfa àgbà yẹn náà lọ tí ilé àfa rẹ̀ mọ̀ tó sùn lo àfa àgbà. Ẹni lè ṣe sùn lóòótọ́ bẹ́ẹ̀ lọ. Ẹni wá fẹ́ jáde fún mi mo tó jáde lórí o kó má jẹ́ pé mo fẹ́ torí ẹ̀ jáde yẹn náà láti mú ọ. Gbogbo àfa ìlà mẹ́mọ̀ kọ́ lóun gbàṣẹ rẹ̀ ẹ kọ́kọ́ wo ara ọmọ kéwù rẹ̀ bí ò bá ti tó nínú mímọ̀ tí ò tó nínú ọlá àfa òun ò tẹ́ kẹ̀kẹ́ wájú ọlọ́run. Ṣé Ádámù wáyé wáyé ìlú lásán lọ́mọ kéwù tí wọ́n ní? Tẹ̀lé wọn ní ọmọ kéwù rẹ̀ gbogbo ọmọ tó tó ní lápapọ̀ ẹ̀yin fún wa lẹ́yìn ọ̀kan bẹ̀ tó wáyé tó ìlú yẹn kẹ́. Ọlọ́run ó sọ pé a kò wáyé wá ṣiṣẹ́. Àwọn náà sọ fún ọ tó kù. Lójú ayé ṣé wàá dà wọ́n ń pèsè sùkúrù láàfà àgbà níbi iṣẹ́ Ádámù náà ti lò ìdá àfà àgbà bẹ́ẹ̀. Wọ́n wá rò pé àfà àgbà méjì ní Nàìjíríà ni wọ́n mọ̀ pé ọmọ kéwù sàfà. Mo fi sọ gbogbo àwọn èèyàn ṣé Ádámù ò ṣe fara wé. Tó bá lọ pé ṣé Ádámù kékeré kan àwa ní ká ọmọ kéwù rẹ̀ mẹ́wàá tó tóbi. Ṣé Ádámù a lè ká ọmọ kéwù wọn 30 tí wọ́n tóbi tí wọ́n wà ní àfà tó bí ẹ̀sìn ilẹ̀ Yorùbá yìí. Èmi wá fẹ́ parí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan ọmọ olùkọ́ àgbà nílé. Ìjọ́ tí mo wá gbọ́ ọ̀rọ̀ ṣé òṣùwòlù débi kan wọ́n yẹ wọ́n sọ fọ́nà pé tí n bá tún ayé wa ilé olùkọ́ àgbà náà mo fẹ́ yà àmọ́ ọmọ náà mo fẹ́ jẹ́ torí àwọn ọmọ àfa àwọn ọ̀rọ̀ àbẹ̀wò kan yín lẹ́mọ̀. Àwọn ọmọ tí ni wọ́n gbádùn ọmọ náà ni mo tún fẹ́ wáyé wọ́n lọ́wọ́ tó wà tí wọ́n á mú mi yà bẹ̀rù mú mi yà lẹ́sẹ̀ sùgbọ́n kí n tọ́mọ ọmọ ń bẹ̀ nílé òfò ọmọ o. Ọmọ náà ti wà ókè o. Àṣejù lọ́wọ́. Ọmọ tó wálẹ̀ rẹ̀ wà ọmọ àfa àgbà ti tó mi. Mo wá sọ fún Ọlọ́run pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni mo ká gbá wa dàbí níbi ìbáṣepọ̀ tó yìí á kì í kú aláwọ̀ kan. Lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni kọ́lọ̀ mọ́ lò lẹ́yọ̀ kan lápapọ̀ wa Ọlọ́run bá wa lé kí n kẹ́ ẹ̀mọ́ rárá ṣoṣù lónìí. Ọlọ́run bá wa lẹ́kọ̀ọ́ àánú rẹ̀ fún wọn. Gbogbo orí tó ti dá lẹ́yìn wọn lọ́jà kan bàjẹ́ ń bẹ̀. Bisimilayi olùwàlá. Bisimilayi rahmanirahim. Olùwàlá wàhálà. Allahu samad. Lam yalid wa lam yulad. Yàrá ìyá yìí mà sáyà. Bàbá Abímbádé ló ń bá ń sọ nìyẹn o. Mo dábàá lọ́kọ́ rẹ̀ lọ́kọ́ rẹ̀. Ṣé ìṣòro ló ń bẹ̀rẹ̀? Yàwù yàlì masaya, mubalika tahaya, sọ́ni dada Muhammad, ìrọ̀sọ̀rọ̀ wàlé adala. Yàwù yàlì masaya, mubalika tahaya, ìrọ̀sọ̀rọ̀ wàlé adala. Adáwọ̀ kan tí mo rí ni pé wàá ṣe fi adáwọ̀ kan tí mo ní náà bá sí díẹ̀ ẹ̀jẹ̀ ọkọ̀ tó ń sọ̀nà kí ẹ̀ bá bẹ́ẹ̀ nà mí lówó tó bá ti bẹ́ẹ̀ pé bọ́ọ̀lù kọjá ní ọ̀nà táwọn tó lọ ìbíjọ́ lọ o ẹ̀nà tán ni o ọ̀yọ̀ ọ̀gá ni ó yá ẹ̀nà tán ni o wọn àti dárí ìjọba ẹ̀nà tán ni o ní mo bá nígbà sọ́bí àlàbọ̀ èrò sì ti wọlé ìyàwó ìyá.
ìkórè á ní ẹkún sí ti àdàbà yìí.